mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ àtàbúrò ẹ tó lọ kámẹ́lẹ́ lóbi tó gbé yẹn mo fún wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọ̀ọ̀dọ̀ wa ebi bẹ́ẹ̀ wọn tó bá bí wọn lọ àdúrà tí wọn wákàtí méjì wọn gbẹnu gbogbo ọmọ ògbó sọ̀rọ̀ àti àwọn bàbá wa tó jọba wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọmọ pé nígbà tí wọn ti sẹ́yìn wàá gbọ́ omi ìdásí mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi mo fún 2 hours tí wọ́n bá gbé wa ojú àṣẹ mo ń ṣiṣẹ́ gẹ́gẹ́ máa pọ̀ sẹ̀wọ̀n tí wọ́n sáré mo fún 2 hours táwọn ènìyàn gbé àwọn ìwà tí wọ́n bá gbé wọn lẹ̀ àlọ́ bá fẹ́ sọ ẹgbàá gbé wọn yẹn àdìsá ọ̀gá ẹ̀yẹ lọ dáwọ́ yẹn lára ẹ̀yẹ lọ fún wọn yà fún wa ẹ̀yẹ kẹ́ lọ dáwọ́ yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ènìyàn bá wà nípa tọ̀rọ̀ àwọn àlọ́ ta fẹ́ san ẹ̀yẹ kẹ́ lọ wá owó yẹn gbogbo fúlàní dáwọ́ yẹn ẹ̀ bá wọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́gbé tó bá pa wọn problem ni. àwọn fúlàní wọ́n ti kán róró nírò wọ́n ti họ́bó wọ́n ti kọjá àyè wọn báyìí o wọ́n ti lọ sí Ìgbòho ní ìlú Sunday Ìgbòho òòṣà wọ́n pa aláboyún ẹni tó tún gbówó lọ fún wọn wọ́n tún pa á ẹ wò wọ́n ti dáràn ńlá gbẹgẹdẹ ti gbiná wákàtí méjì ni olóyè Sunday Ìgbòho fún àwọn fúlàní kí wọ́n fi comply ìyẹn ni pé kí wọ́n fi ṣe ohun tí Sunday Ìgbòho ní kí wọ́n ṣe condition tí Sunday Ìgbòho tó fún wọn báyìí wákàtí méjì ni o ni wọ́n gbọ́dọ̀ fi yanjú ẹ̀ tí wọn ò bá gbégbèsè kí ni Sunday Ìgbòho ní kí wọ́n ṣe condition wo ló fún wọn tó fi fún wọn ní wákàtí méjì pé tí wákàtí méjì bá pé tí wọn ò ṣeun tó yẹ kí wọ́n ṣe ẹ wò ẹ má jẹ́ gbẹnu olóyè Sunday Ìgbòho sọ̀rọ̀ fún yín ẹ wá gbọ́ látẹnu ẹ̀ fúnra ẹ̀ ohun tó ní kí wọ́n ṣe àti ohun tí yóò ṣẹlẹ̀ tí wọ́n bá kùnà láti ṣe láàrin wákàtí méjì níwájú ọba Ìgbòho ló ti ń bá àwọn fúlàní sọ̀rọ̀ yìí o ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí àfídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan ṣe àwọn kó yorùbá sọ pé ní ọjọ́ tí ìgbín tó bá ti fẹnu kan iyọ̀ báyìí ọjọ́ náà ó dágbére fáyé nìyẹn ó yá lókè lọ́wọ́. ẹni mo dín ẹgbẹ́ olùbàbá wa adẹ̀la olùbàbá mi ọmọ Ìgbòho oníjìnlẹ̀ níbí ebi nìkan mọ̀ ní Sunday Ìgbòho ẹ dín ẹgbẹ́ tóyúntóyún ẹni tó bá gbé wá fún yín lẹ́ẹ̀dí gbé ẹ tó pa olóyìn ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkú lájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo jẹ́ Sunday Ìgbòho èmi ni kí mo jẹ́ Ìgbòho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Ìgbòho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lóòlù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ̀ lè mọ ṣe lù mí kọ́sẹ́ tó bíire kọ́sẹ́ tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlùbàbà yín wá bá ń jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tó wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan ilẹ̀ ẹ ẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní àwọn tó ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n kẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí rẹ̀ sọ ẹ̀ nígbà tẹ́ bá wọn sọ̀tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ṣe yìí kò dáa ẹ̀ ẹ̀ mo jáwọn yẹn wá gbé bí wọ́n pa ọmọ yẹn tó kọjá yẹn tiẹ̀ ọjà fẹ́ tó abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín yẹn pé tó ń gbó lọ sọ ń gbé fúlàní bíbà yóò bá náà ń gbé ẹ̀rẹ́ kó níbẹ̀ ìlú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé èlé jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn fi lọ ẹ bá kájọ fún ọdún mi tàbí wọn pè ní dípò òun yẹn kọ kò sí nbí sẹ́tì pé náà títí bàbá rò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa fún nǹkan pẹ̀lú pẹ̀lú àwọn mo láì tẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ò bá gbé tèmi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tọ́ lọ kámọ́lé lóbi kan gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá pẹ̀lú ra wa èmi ọ̀dọ́ wọn bí tó bá gbé wọn lọ àdúgbò tí náà wákàtí méjì mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín lẹ́mọ̀ pé níjọ́ tí wọ́n ti ń ṣe mi wá gbòó mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yín ẹ̀pà àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà àwọn yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́ọ̀lù sí ni wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mi pé àwọn iná sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn iná tó ń gbé lùgbà àjẹ náà sí nígbà tá kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé ara sí gbogbo wúlé ní gbogbo àjẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí
bani wọ́n bẹ lọ sí ààfin bàádẹ kọ́ńpà bẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kọ́ńpà ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàádẹ yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún ibi tó ti wà kùsànù ìsáfà àwọn bàbá yẹn mo ń bọ̀ mbẹ mo fúra lóko àtó ni mí mo ń bọ̀ mbẹ anytime from now àwọn wọnú forest yẹn torí gbàtàn tí láwọn ò ní bá gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ẹ̀ máa bá ń jà gan á bá ń jà gan ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́nà wọn gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó gbọ́dọ̀ ní jẹ́ sí baba tọmọ kọ́mọ lala àlejò wa lẹ jẹ́ lùgbò ó ń bí báyìí DPO mo lè fẹ́ kọ́ wà fẹ́ kíáfù DPO ìlú baba DPO àlejò àlejò ajẹ́ o ọmọ kọ́mọ sọ ní o ẹ wà fẹ́ kíáfù táwọn fúlàdé bá ń fún lówó ẹ wà fẹ́ kíáfù pẹ̀lú wọn tí fúlàdé bá ń fún lówó tó ń ṣe tẹ́ ń sọpọ́tì wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ jẹ́ mi lọ́tún ó tún jẹ́ mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́yìn nílọ mo jábìrì gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ẹnìyẹn wa mo fún 2 hours tí wọn bá gbé wa ohun tí màá ṣe mo ń sọ ẹgbẹ́ màá pọ̀ sọ̀rọ̀ tí mo ń sọ yìí mo fún 2 hours táwọn ẹlọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlọ́ ta fẹ́ san o ẹgbàá gbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ̀ kẹlẹ́ òkú wọn yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú nẹ̀ bá wa sọ̀rọ̀ adé pọ̀jù ọ̀rọ̀ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ni kẹ lọ wá owó yẹn gbogbo fúlàní dá owó yẹn ẹ lọ gba àwọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ gbé tọ́ bá pa wọn problem ni ọ̀rọ̀ ìbẹ́ lọ sẹ́fẹ́ kábíyèsí. ó máa bá dáhùn lọ́wọ́ ẹ lọ sẹ́yìn fún ara ẹni ọba àwọn ìfọwọ́ wa tí wọ́n àti ìlú wa ń bí ọmọ ìlú yìí mímí lọ ọ̀tí tó bá tó gbé wọn dé ẹni bá kábíyèsí sọ bàbá wa rè é bá wọn sọ tí wọ́n àti ìlú fún yín ọ̀tí tó bá gbé wọn dé tí bàbá mi bá kò sí pé wọ́n ti gbé wọn dé ní màá tó lọ. Kábíyèsí ẹ̀yọ́ dábì. Olórí. Ẹ sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing me. ṣùgbọ́n ọlọ́run fẹ́mi lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé Sunday mi ni gbogbo ìmọ̀ pé mi Sunday mi kọ́ ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ti ẹ̀sìn wọn á fẹ́ kẹjí ká ṣẹlẹ̀ lọ́kàn káde wà vigilant àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kẹ́nẹ́ bẹ́tà fún ọ ní support ẹni tí n bá gbá mú tó bá jẹ́ ọmọ wa ń bí wọ́n support fúnra láti máa kidnap yẹn máa pa ni kò sí ìdájọ́ rẹ̀ ní kẹ́kẹ́ pa anybody tó bá jẹ́ ọmọ Igboho tó bá support fúnra tó jọ jíyẹn gbé ẹ̀yin náà wo wọ́n jíyẹn gbé toyúntoyún ẹni tó bá gbé owó lọ tán ní gbogbo wa wọ́n wá pa olóyè nílùú wa ń bí nílùú Igboho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí 2 hours mo fún wọn kó gbé wọn wá tí wọ́n bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ti jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ tó gbogbo olólùfẹ́ ìkànnì àti Ọ̀sáfíìsì TV ní àti Ọ̀sáfíìsì TV láti mú ìṣẹ̀lẹ̀ yìí wá fún wa bó ṣe ń ṣẹlẹ̀ la mú wá fún wa yìí o àwọn Fúlàní wọ̀nyí wọ́n ti ń gbalẹ̀ Yorùbá wọ́n ti wọlé sí wa lára o wọ́n ṣe ẹ̀rí báyìí wọ́n ṣe lógùn state wọ́n ṣe lógbómọ̀ṣọ́ Ìgbòho ni wọ́n tún wọ̀ lọ yìí o ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà láti ojú lalákàn fi ń ṣọ́rí o olóyè Sunday Igboho ti fún wọn ní wákàtí méjì o ẹ jẹ́ ká máa wá ẹ jẹ́ ká tètè lóko ẹ jẹ́ kí àwọn ohun tí yóò ṣẹlẹ̀ o tí wọ́n bá máa comply tán bá ní comply ohun tí à ń fẹ́ ni pé àwọn èèyàn tí wọ́n gbé yẹn kí wọ́n dá wọn padà láàrin wákàtí méjì gẹ́gẹ́ bí Ìgbòho ṣá bó ṣe sọ ẹ jọ̀ọ́ bá wa share fídíò yìí o ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí àti Ọ̀sáfíìsì TV ẹ bá wa subscribe ẹ wo ìsàlẹ̀ yẹn ẹ máa rí subscribe button ẹ bá wa tẹ̀ ẹ ṣe kò ń gba olówó wa o bẹ́ẹ̀ ni kò ní ṣe wá ní jàmbá kankan ọwọ́ tẹ subscribe yẹn ẹ ní fi gbọ́ ọmọ sí i ẹ fi gbé nǹkan rẹ̀ ṣe gbogbo ń tẹ́ bá dáwọ́ yẹn lé yóò máa yọrí sí rere ni ẹ ṣé.